Kí ló ní tí gbogbo wọn kún lé wọn bẹ́ẹ̀ tó bá jẹ́ kó jẹ́ṣu tó tún wá kú dáàbò kí ṣùyẹn ò ṣiṣẹ́ nìyẹn. Mo sọ bẹ́ẹ̀ mọ́. Ọlọ́jẹ̀ ni mí ṣẹ́gun dádé. Mo fẹ́ kí o so oore ńlá kan fún mi kí o yá mi ní bàtà ará ọ̀run bàbá rẹ. Èmi tàbí ní ìdílé Kristẹni kí ló kàn tèmi àti eégún. Gbìyànjú láti gba àwẹ̀ 9 fún ọjọ́ 9. Ṣé o rò pé nǹkan kan ò tí ì ṣe báyìí? Ń gbọ́ kí ló dé? Kí ni òde? Kí ló dé tẹ̀ bínú Ọládé? Ẹ̀yin gbálẹ̀ ẹ̀yin gbàdó sí. Kó pàgbì. Òkú lẹ́lẹ́jà ń tà. Báwo lo oògùn ẹrù bí bàálù báwù yóò dàgbọ́? Kí ló dé ojú yín yóò. Ó jọ bí pé mo rẹ́rìn. Yeah, ẹ̀ ń rẹ́rìn but go like. Ó jọ pé mo ń ké. Just tears dropping like you're bothered. Mo sá díẹ̀ Ọlọ́run mi ọba òkè àríró àlá elétí gbáròyé kábíyín òsì elédùmarè ọba lánàá ọba lẹ́ni ọba títí ayérayé ìbà fún yín bàbá Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kànmọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìkan àìmú ọmọ aládé 16 bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nílé bó o wà ní o ṣàlàáfíà ni iṣẹ́ ńkọ́ inú mi dùn láti tún wá gbà yín lálejò lénìí èmi náà dẹ̀ mọ̀ pé inú yín dùn láti gba èmi náà lálejò ètò yín ètò gbajúmọ̀ òun ni mo mú wá fún yín lórí ètò lénìí káti ẹ̀ tó bẹ̀rẹ̀ lèmi tiẹ̀ ti fẹ́ rẹ́rìn àrìn tàkìtì ẹ wò pé kí nìdí torí pé àlejò mi lénìí òǹṣeré tíátà ni wọ́n aláwàdà ni wọ́n apanilẹ́rìn ni wọ́n mo wá ń wò pé báwo ni mo tiẹ̀ ṣe fẹ́ gbé ètò yìí gbà léni torí pé kọ́lọ́hun ọba kó ṣàánú mi kó jẹ́ kéde wa kó ṣe kíni kó yéra wọn ẹ mọ ẹni tẹ́ bá jẹ́ pé tẹ́ bá ṣe báyìí àwọn àgbà báyìí tẹ́ bá gba báyìí àwọn ó dàbí ẹni pé mo tiẹ̀ ti fẹ́ tàn mọ́lẹ̀ sí jù gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ńlé ẹ bá mi wá nǹkan fìdílé ẹ̀já bẹ̀rẹ̀ ètò yìí ní pẹrẹwu àlejò mi ẹ máa wọlé bọ̀.
Ọlọ́run ọba jọ̀ọ́ wá bá mi ṣètò yìí lé ní ṣé mo pé mo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan níbo ni máa gbé gbà ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ ní ìkábẹ́lá dání o ètò ẹ káàbọ̀ pé kí n káàbọ̀ síbi bẹ́ẹ̀ ni ẹ kúlé ẹ̀yàn mi ẹ kí àwọn olólùfẹ́ yín nílé tí wọ́n ń wò yín àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé ẹ kí wọn. láíláí mi ò lè sùn síbí báyìí. ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé ẹ kí wọn. kí n káwọn olólùfẹ́ mi. bẹ́ẹ̀ ni. èmi mọ̀ pé kọ́tẹ́ ẹ̀sọ́ mọ́rọ̀ bẹ́ẹ̀ ni ṣé máa sùn síbí báyìí. ẹ̀yin olólùfẹ́ mi ẹ káàsán ẹ káàárọ̀ o ẹ káalẹ́ o ẹ kú ìgbà gbogbo wa ṣàlàfíà ni mo bá yín. àdúpẹ́ ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ ẹ dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí nílé. orúkọ tèmi ni Mrs. Kudirat Kazeem aláṣẹ tí gbogbo yín mọ̀ sí Mama No Network. Mama No Network báwo lẹ ṣe kékeré yín gan àwọn iléèwé wo lẹ lọ. mo lọ sí iléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní Ìjẹ̀bú Òde which is Muslim school. Ibẹ̀ mo ti kọ́kọ́ lọ later mo lọ sí Ẹ̀pẹ́ Gẹ̀ẹ́sáìsì. báwo wá ní ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín. Ọlọ́run kó ṣàánú wa ọjọ́ náà ti jìn bí ó ti jìn o àfi kọ́ Ọlọ́run kó fi ṣẹ́yìn wa. àmín àmín ó ti tó bí ọdún mélòó tẹ́ bẹ̀rẹ̀. tí n bá gé kéré ń sìn ẹ yẹ ká sọ pé 20. 20 ọdún sẹ́yìn báwo ló ṣe bẹ̀rẹ̀ ta lẹ rí ṣé pé ìdílé àwọn tí wọ́n ń ṣe tíátà ni àbí ìdílé alágbe àbí wọ́n ń gbégún ìdílé tiyín ni báwo ni ìrìn yẹn ṣe bẹ̀rẹ̀. wọ́n ń gbégún ìdílé wa tábà tí ń wo sẹ́pẹ̀tà tí n bá ti ń wo fíìmù ni mo like Òrìṣàbùnmi. so mo wá sọ pé nǹkan tí Òrìṣàbùnmi máa ń sun rárá mo wá ní nǹkan tó Òrìṣàbùnmi máa ń ṣe òun mi kì í máa ṣe so ẹnìkan dẹ̀ wà lẹ́kùn lọ́dọ̀ ọmọ ahá ti onítìátà náà ni wọ́n á lọ bá wọn pé ẹjọ́ pé bí Òrìṣàbùnmi ṣe máa ṣe èmi náà fẹ́ máa ṣe bẹ́ẹ̀ so wá sọ fún mi pé òun ò lè kọ́ mi pé àbímọ́ ni wọ́n máa ń bímọ́ èèyàn ni wípé àfi tí bá wá bóyá mo lè grab ẹ̀ mo lè rí pé bí mo ṣe tó mi ò gẹ́tì ẹ̀ mo wá sí láì ní tèmi. ọmọ ìlú wo gan ni ká tó máa lọ. Ìjẹ̀bú Òde. ọmọ Ìjẹ̀bú Òde apá abo ní Ìjẹ̀bú Òde. Olísà báwo ni wọ́n ṣe máa ń kí wọ́n ní agboolé tí. agboolé wa bẹ́ẹ̀ni. àwa lọmọ adódọ́ba lóhùn ló dẹ̀ ṣá ọmọ onípọn bùkẹ́kẹ́ ọmọ rẹ ló àbíyè ọmọ olóbìnrin òjòwú ọmọ alágẹmọ 16. ẹ wo àti bẹ́ẹ̀ lọ. orí mi lè máa wú atọ́kùn. ẹ má jẹ́ òwú ìgbà tí ẹ wá ní pé ó dá ibi ìlànà yìí lèmi fẹ́ gbà báwo lẹ ṣe bẹ̀rẹ̀ tí wọ́n á máa wíru tí ẹ máa wíru àbí báwo wá ní. ìṣe kọ́lọ́n kó ṣàánú wa ni. àmín. mo tọ́lọ̀ bá sọ pé èèyàn máa jẹ́ láyé ó máa jẹ́ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi kúkú ń ṣe róòlù àdìtì yẹn ó kàn dédé wá náà la ṣe bẹ̀rẹ̀ nílò. kí lẹ rò tẹ́ fi ṣe eré wo lẹ kọ́kọ́ ṣe tẹ́ fi kópa títa adití. eré tí mo kọ́ ṣe ń gbà yẹn tí mo ti ṣe adití yẹn Agíjù Bẹ̀rù. Agíjù Bẹ̀rù. yes Tọ́pẹ́ Àgbẹ̀jì lónìí nígbà yẹn so later èyí tó wá gbé jáde gangan nínú Lagos to Benin so Lagos to Benin yẹn ni Latin lónìí so gbàtà àwọn méjìlá jókòó síbẹ̀ ẹnìkan wá ń tì mí so by the time ti dábàá máa fi dé tó ní kí ló ṣẹlẹ̀ mo wá rí pé nẹ́tíwọ̀kì ní dábàá rí pé nẹ́tíwọ̀kì yẹn ti sá lọ kò sí ohun tó lè ṣe sí ju pé kó ṣàkún fàdúrà. ìhà wo ni àwọn òbí yín kọ sí iṣẹ́ tẹ́ yàn láàyò nígbà tí ẹ máa bẹ̀rẹ̀. kí mọ́mì wa ò tiẹ̀ láìkẹ́ tó lẹ́gbọ́n mi kan ló kọ́kọ́ ń ṣe ẹ̀gbọ́n mi kan ti ṣe rí òun náà ń pè ní Èṣùbíyì nígbà yẹn ó ti ṣe rí ṣùgbọ́n mọ́mì wa ò gbà torí dẹ̀ ló believe pé oògùn ti pọ̀ jọ pé stage ló pọ̀ ń gbà yẹn so mọ́mì wa ò gbà bàbá tẹ́mi fẹ́ ṣe wọ́n ti sọ mi pé má ṣàwọn ní interest but then ìgbà tó yí ọkàn Ọlọ́run ti sọ pé dandan kọ́kọ́ máa jáde ògùn kan máa jáde láti inú ilé wa so lèmi ṣe continue later àwọn èèyàn mi padà sọ pé àwa alábí ló nẹ́tíwọ̀kì adití yẹn. àwọn ń sọ pé àwọn náà bí adití. ló máa sọ bẹ́ẹ̀. inú wọn máa ń dùn pé àwọn bá adití. mi mọ̀ kó tó ní interest lórí adití yẹn o. àwọn ipa tẹ́ ẹ máa ń kó yìí nínú eré tí ó bá di ojú ayé gangan ṣé kì í ṣe pé àwọn èèyàn máa ń fẹ́ mú yín bí adití.
èmi ò tẹ̀lé wọn lọ kó màálù wálẹ̀ yìí mi ń tẹ̀lé wọn lọ wọ́n máa fi tirẹ̀ la wọ́n máa lọ́ra wọn lọ kó wa wọ́n máa fún wọn lọ wá lọ́ra màálù wọ́n máa kó wa sí kara. màálù nǹkan tí mo béèrè kọ́ nìyẹn mo ní pé ipa tẹ máa ń kó yìí tí ẹ bá ṣeré níta ṣé àwọn èèyàn kì í wò ó pé etí ń dùn yín lóòótọ́. ẹ̀yin fẹ́ sọ fún mi pé etí ń dùn mí. èmi ò létí ń dùn yín àwọn èèyàn níta èèyàn níta ṣé wọn kì í sọ pé etí ń dùn yín lóòótọ́. wọ́n máa ń sọ bẹ́ẹ̀ àwọn míì máa tún bára wọn jà ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn mi ò dá wọn lóhùn mi ì dẹni sọ̀rọ̀ lójú wọn. ẹ wá jẹ́ kán máa jà ẹ máa níjọ̀gbọ̀n lọ́wọ́. ẹ nílẹ̀ kọ́ iṣẹ́ yìí ọ̀gá wo gan ló kọ́ yín iṣẹ́. ọ̀gá tó kọ́ mi iṣẹ́ jẹ́ Kalewa Tata Group ní Ṣómólú ni ọ̀gá mi wà ń gbà yìí. kí lorúkọ wọn. Gbádégẹṣin. òǹṣèré tíátà làwọn náà. bẹ́ẹ̀ni. ẹ ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Mama No Network àwọn olólùfẹ́ yín lọ́kùnrin àwọn olólùfẹ́ yín lóbìnrin wọ́n láwọn ní ìbéèrè láti bí yín àwọn tó ní ìbéèrè ní àwọn tó ń dẹ̀ fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ń bẹ̀ abala yẹn là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kó. ó yá. ẹ jẹ́ sojú abẹ ń kó. orúkọ mi ni Sekinat Badmus mo fẹ́ béèrè nípa òṣèré orí ìtàgé No Network mo máa ń béèrè pé ṣé real odi ni wọ́n ní àbí báwo because ó ní fíìmù ọkàn tá a wò tó ń sọ pé àwọn èèyàn fẹ́ raṣọ tó sọ pé kọ́ lọ máa itú pé ata làwọn ń tà ṣé mo wá fẹ́ confirm bóyá odi gangan ni wọ́n àbí báwo nǹkan tí mo fẹ́ mọ̀ pa wọn nìyẹn. ẹ dá wọn lóhùn. mi ò kì í ṣe odi gangan o mò ń sọ̀rọ̀ o iṣẹ́ ajé ló sọ ọmọnù bí òkú. ṣe ẹ jẹ́ àtún padà sójú abẹ. orúkọ mi ni Usman Anoluwapo mo like Ìyanu Network àwọn bó ṣe ṣe rí nínú Lagos to Benin bó ṣe art nínú ẹ mo like wọn bó ṣe máa ń ṣe bí adití yẹn mo like bó ṣe máa ń ṣe. ẹ ṣe mo dúpẹ́ Ọlọ́run wọn náà á nífẹ̀ẹ́ yín náà ojú tẹ wá fi ń wò mí kò ní fọ́ o. èmi Sheriff láti Yaba Ìṣọ̀lá màmá like Mama No Network mo wá gbọ́ pé àwọn àtọkọ wọn ti jà mo wá ń béèrè pé kí ló kọ̀ sí ìjà wọn. ẹ ṣe àdá fún yín kò sọ́gbọ́n kírú ẹ̀ má ṣẹlẹ̀ torí ìràwọ̀ méjì ni wá àfi k'Ọlọ́run kó ṣàánú wa. àmín ọkọ yín ta ni ọkọ yín yẹn ṣé òǹṣèré tíátà làwọn náà. òṣèré ni wọ́n. ta ni. Láńkó ọmọ bá Dubai. bàbá Láńkó ẹ̀yin méjèèjì báwo lẹ ṣe jọ ń gbé inú ilé kan náà nígbà yẹn. a mánéjì ara wa ni. tó bá ń wíru ẹ̀yin tẹ́ máa wíru nǹkan. nẹ́tíwọ̀kì máa ń fèlè láàrin àwọn méjèèjì àbí k'Ọlọ́run ṣàánú wa. Ìyanu Network kí ni nǹkan bíi nǹkan òwúrí tí ẹ ti rí nínú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. nǹkan tí mo rí ń bẹ̀ pọ̀ nǹkan tí mo rí ń bẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tó ń dùn mí nínú lórí iṣẹ́ ìtàgé k'Ọlọ́run má fi bà mí. àmín 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 àwọn olólùfẹ́ yín kí ni nǹkan tí wọ́n ti ṣe fún yín níta tẹ́ wò pé irú ìwọ̀sí wo lélẹ̀ kò yẹ kí léyìí kò ṣe. ìgbà míì náà tó bá kí wa tó yọ̀ mọ́ wa èmi inú wọn lè dédé wò wá sùsù àfi la ìgbárùn ìwọ ọmọbìnrin yìí bá wèrè ní ẹ o máa gbà wèrè tí wàá jẹ fíìmù là ń ṣe Ọlọ́run ṣàánú wọn gbogbo ẹ̀ náà ìfẹ́ náà ní sí wa. ṣé ẹ ti fi owó tí ń ṣe iṣẹ́ kankan láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀. mo ti ṣiṣẹ́. àwọn iṣẹ́ wo lẹ ṣe. mo ti ṣe Oore Òjijì. Oore Òjijì. mo ti ṣe Mama Soja mo ti ṣe Mama Londona mo ti ṣe Mama Swagger mo ti ṣe Adùnláyé mi. gbogbo ẹ̀yin olólùfẹ́ Mama No Network ṣé yìí ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn gan ni àǹfààní yẹn ti ṣí sílẹ̀ báyìí ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lójú amóhùnmáwòrán yín òun ni kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí èmi mọ̀ pé pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run tá a bá tún pè yín ẹ jẹ́ wa níhò. dáadáa kò síṣẹ́ tí mo gbà èmi ni tí ẹ̀yin ni ti tèmi láì sé mi kò sẹ́yìn k'Ọlọ́run kó ṣàánú. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. orúkọ mi ni Ọláyínká Akínláwọn Gbajúmọ̀ òun ètò ní Gbajúmọ̀ ẹ máa wò ẹ gbọ́dọ̀ gbé kúrò mẹ́ o ẹ channel yẹn gangan ni kẹ́ fi sí. Mama No Network
àwọn nǹkan méjì ni mo ti fààyọ nísìnyí tèmi àti yín ti ń sọ̀rọ̀. Ení, ṣòdì. Èjì, ẹ gbọ́ Yorùbá ìjìnlẹ̀ dáadáa. Abala tá a wá fẹ́ wọ̀ yìí, ẹ má bá mi dán kinní kankan wò rárá. Ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó bá lè rí bó ṣe yẹ kó rí kẹ́ má bàa rí bínú mi. Ẹ má jẹ́ kí n máa sọ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta. Kí ni mo sọ ṣóyè yín? Kí ni mo wí? Wọ́n tẹ́ sọ ni pé ẹni a máa bára wa jà. Ìjà, mo ní kẹ́ má jẹ́ ká bára wa jà. Ká má bára wa jà. Ká má bára wa jà nítorí abala ẹ̀ ń láti gbà á. Mi ò dẹ̀ ní sọ lẹ́ẹ̀mejì àbẹ́ ẹ̀mẹ́ta. Ṣó ti yé yín? Kí ni mo sọ? Ẹni pé ṣó ti yé mi lẹ sọ gbé. Abala ṣó láyà òun la wọ̀ báyìí. Ìyanu network ẹ jọ̀ọ́ ṣé ẹ láyà? Ṣé ẹ láyà? Eléyìí náà dáa, eléyìí náà dáa, ó mọ̀ níwọ̀n. Ṣé ẹ láyà láti lè dáhùn àwọn ìbéèrè tí mo fẹ́ bi yín? Aya mi. Aya mi. Ó láyà. Ìbéèrè 10 òun ló wà nínú òṣùkú yìí. Ẹ láǹfààní àti dáhùn 3. 3 tẹ́ ẹ bá dáhùn yìí kẹ́ ẹ ya dáhùn ẹ̀ dáadáa torí àwọn olólùfẹ́ yín wọ́n ń gbọ́ nlé. Kí ló dé tẹ́ ṣe? Abala ṣó láyà. Ení, 3 lẹ máa mú. Ó di 2. Ẹ ṣé. Ẹ bá èmi kò. A dúpẹ́ o. Ìbéèrè 7 tó jẹ́ àkọ́kọ́. Kí ni à ń pè ní túbọ̀mu? Túbọ̀mu. Túbọ̀mu. Bẹ́ẹ̀ni. Kí ọ̀nà wọ́n mu ni. Kọ́ mú kí ni? Bí tán fi sí. Kí náà fi sí bò? Ẹ̀yà ara ni. Ìmọ̀ ń hù ní ara ọkùnrin. Kí ni? Ẹ̀yà ara. Túbọ̀mu. Túbọ̀mu. Àwọn ọkùnrin ni wọ́n máa ń sábà ní jù. Tán bá dẹ̀ ní gbogbo èèyàn ló máa ń rí. Gbogbo èèyàn ló máa rí. Kì í ṣe nǹkan tó pamọ́. Olóòtú. Mi ò mọ̀. Ẹ mọ̀, irun mú ni. Irun mú ni bẹ́ẹ̀ ni. Síbí àbí ti bí ewu ló gbó irun gbọ̀lagbà. Túbọ̀mu la fojú di. Bí wọ́n ṣe máa ń sọ nìyẹn. Ìbéèrè 3 tó jẹ́ ìkejì. Yorùbá á ní ẹ ó bí ìsun, ẹ ó bí ìwàlẹ̀. Ta ni ìsun, ta ni ìwàlẹ̀? Ọmọ ni. Irú ọmọ wo? Irú ọmọ wo ni ìsun? Ọkùnrin, obìnrin. Èwo ni ìsun, èwo ni ìwàlẹ̀? Ọkùnrin. Ọkùnrin ni? Ọkùnrin ni ìsun, obìnrin ni ìwàlẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀. Ẹ ní láti jẹ́ kí n mọ ìwàlẹ̀ àti ìsun. Obìnrin ni? Obìnrin ni? Kí lẹ ti pè sí? Ìsun àti ìwàlẹ̀. Obìnrin ni ìsun. Obìnrin ni ìsun. Ọkùnrin ni ìwàlẹ̀. Kí ni dé tí wọ́n ń pe obìnrin ní ìsun? Nítorí wípé tí obìnrin tàbá bí obìnrin sìn tó bá ti yà òun náà máa bímọ òun náà máa. Ẹ ti gbà o, akọ àtabo. Àmọ́ ó nídìí tí wọ́n fi ń pè wọ́n bí wọ́n ṣe ń pè wọ́n yẹn. Ìsun. Ìdí tí wọ́n fi ń pe obìnrin ní ìsun òun ni pé tí òkú bá kú obìnrin ni á sunkún jù. Wọ́n á sunkún sunkún sunkún. Àmọ́ ọmọ ọkùnrin ìyẹn ni wọ́n máa wálẹ̀ tí wọ́n máa sin òkú sí. Òun náà máa ṣe ní wàá bí ìsun wàá bí wálẹ̀. Bẹ́ẹ̀ ni wàá bí ọmọ tí a sin ẹ́ wàá dẹ̀ tún bí ọmọ tí a sunkún lẹ́yìn ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ìbéèrè 5 tó jẹ́ ìkẹta. Mo fi ìkòkò rúgúdú pa iná ọ̀sásá. Kí ni ń jẹ́ ọ̀sásá? Eru. Eru kí ni? Eru bo. Wọ́n bá ní mo fi ìkòkò rúgúdú pa iná ọ̀sásá. Kí ni ọ̀sásá? Ó ní í ṣe pẹ̀lú
kò sí bí n ṣe lè tọ́ yín sọ́nà tẹ́ ẹ̀ ní mọ̀ ó ní í ṣe pẹ̀lú oúnjẹ. mo fi gbèrò rúgúdù gbaná ọ̀sán. ẹ mọ̀ no network yẹn sá lọ pátápátá ẹ mọ̀ òun ní oúnjẹ ìpanu ìyálẹ̀ta kí ó tó àsìkò oúnjẹ ọ̀sán. bí ìpanu nǹkan tẹ́ ẹ lè fi pa. bí ẹ̀pà. nǹkan tẹ́ bá ṣáà máa jẹ ṣá tán lè sè àmọ́ tí ì ṣe pé òun gan-an lè fẹ́ fi ṣe oúnjẹ. òun ni wọ́n ń pè bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan a gbé abala yìí kalẹ̀ láti lè máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ìṣe àṣà àti Yorùbá. èyí sì tẹ̀ wá gbà kankan bóyá kẹ́ tún mẹ́yọ kan sí. ẹ mẹ́yọ kan sí. ọ̀rọ̀ Nàìjíríà èmi náà mọ̀ pé tí rí bẹ́ẹ̀. mo rí kí ni. ọ̀rọ̀ Nàìjíríà mi mọ̀ pé iná rí bẹ́ẹ̀ Ọlọ́run kó ṣàánú ẹ̀kọ́ bá wa tún ṣe ni. àmín. Nàìjíríà kọ́ là ń sọ̀rọ̀ ẹ̀ ìbéèrè gbàtẹ́ ti ṣí mẹ́ta mo wá ní kẹ́ mẹ́yọ kan sí kẹ́ lè gbà ẹyọ kan. kí mẹ́yọ kan sí. ṣé ẹ máa mú. olóòtú ẹ bá mi mú. àìjẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀. ẹ ṣe Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Mama No Network gbàtẹ́ máa wọlé lẹ́ẹ̀kan mo rí pé ẹ mú etí aṣọ yín báyìí ẹ mú ní gẹ́ngẹ́ ni lọ́wọ́ ọjọ́. mo wá wò pé ṣé nẹ́tíwọ̀kì wà níbi tẹ́ ẹ ti ń jó ni àbí yẹn ò sá lọ fún yẹn. ṣé ijó. nẹ́tíwọ̀kì wà ńgbà yẹn tí mo wọlé ó lé ó kàn jẹ́ pé ó máa ń ṣe kó má bàa bíìtì mu ijó yẹn lè má bàa bíìtì mu. àmọ́ ìtẹ́ ijó lẹ́ẹ̀kan yẹn kò tiẹ̀ yé mi rárá. mo jó dáadáa. ẹ jẹ́ kán gbóhùn sókè lọ́hùn ká lè jó ijó tó bá máa bá ìlú tá a fẹ́ jó sí ijó yẹn òun ni kẹ́ ẹ jó tó máa bá ìlú yẹn mu dáadáa. ijó tó máa bá lù mu. bẹ́ẹ̀ ni. ó sì wà lá. ẹ ṣe ẹ jọ̀ọ́ bá ń gbóhùn sókè lọ́hùn ẹ jẹ́ àjọ. ijó tá a jó yẹn tó ijó tá a jó tán sí ní ìsìn ẹjọ́ talent tó kọ. ijó tí èmi àti yín jó tán sí ta ló kọ. ta ló kọ náà o àbí Haruna Ṣọlá. Haruna Ṣọlá ló kọrin tèmi àti. ṣe èyí tí mo ta mo jó sínsìnsìn. bẹ́ẹ̀ ni nísinsìn. nísinsìn bàbá ń kó ara ni. bàbá ń kó ara ni kébékébé ni. kébékébé. Kollington Àyìnlá. Àyìnlá kí ni wọ́n pe àkọlé ẹ̀. àkọlé kí ni wọ́n pe àkọlé orin yẹn. orin mi bá wọn débẹ̀. ẹ bá wọn débo. mi bá wọn débẹ̀ gbà tán ṣe wọ́n sọ fún. ẹ gbà àwọn bàbá wa Kollington Àyìnlá àwọn ni wọ́n kọ orin yẹn àkọlé àwo yẹn òun ni wọ́n pè ní ijó yóyò. Mama No Network
ilé tiwa tó lọ báyìí a dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa níhò láti iléeṣẹ́ tó ṣe agbátẹrù ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín lẹ́bùn yìí nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ Mújọlá Olúwa stores báṣọ ṣe wà ńbẹ̀ ní gèlè wà ńbẹ̀ ìwé gègé ìkọ̀wé oríṣiríṣi òun ló wà nínú ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. láéláé èmi kọ́ ni mo gbélé ìdèbí nígbà tí mo bọ́ sí mi mú kọ̀ọ̀kan dání ọwọ́ mi lásán mo fi jó wọlé ní bíbá yìí sí báwo máa yẹ mi mo gbélé yìí sí bíbá yìí ẹ má purọ́ mọ́ mi olóòtú. mo ní pé wọ́n fún yín lẹ́bùn pé kẹ́ máa gbé lọ wọ́n fún yín lélẹ̀ kẹ́ máa gbé lọ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe é. mi mọ̀ pé kọ̀tọ̀ sọ ẹ̀yin olólùfẹ́ mi ẹ má bínú nẹ́tíwọ̀kì ló sá lọ ẹ̀yin iléeṣẹ́ tẹ̀ fún wa ní ẹ̀bùn a dúpẹ́ lọ́wọ́ yín o iléeṣẹ́ yóò ní relẹ̀ o iléeṣẹ́ yóò dẹ̀ ní jóná o iléeṣẹ́ Gbajúmọ̀ Ọlọ́run ní jẹ́ kẹrẹlẹ̀ o ẹni di studio àná o iléeṣẹ́ yẹn á túbọ̀ máa lọ síbi gíga lágbára Ọlọ́run èmi ló nẹ́tíwọ̀kì náà èmi náà máa lọ síbi gíga lágbára Ọlọ́run. ẹ dágbére fáwọn olólùfẹ́ yín bẹ́ẹ̀ sí bọ́n ṣe mọ̀ yín sí. ẹ̀yin olólùfẹ́ mi mo ti fẹ́ máa lọ lé báyìí lágbára Ọlọ́run mi ò ní fi yín ṣàwátì ẹ̀yin náà ò ní fi mi ṣàwátì mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan fún àǹfààní ààyè tẹ́ fi sílẹ̀ láti rí mi àti láti mọ̀ mi ẹ ṣé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ láéláé. àmín etí tẹ́ fi ń gbọ́ wa pàápàá kò ní di ayọ̀ àti ìdùnnú gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà tí èmi Adédoyin mo fẹ́ fi yín sí òun náà ni màá tún bá yín olólùfẹ́ yín àyànfẹ́ yín ló ń dágbére fún yín pé láyọ̀.